ìwòsàn làbújá yarí pé àwọn máa fún Ifunanya lábẹ́rẹ́ tó ń poró ejò. Àwọn ọ̀rẹ́ olóògbé má fèsì. Ilé ìwòsàn ìjọba àpapọ̀ FMC tó wà lágbègbè Jabi nílùú Àbújá ó mà ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbé ọ̀dọ́mọbìnrin Ifunanya Iwange, gbajúgbajà akọrin tó dolóògbé lẹ́yìn tí ejò má bùjẹ nílé rẹ̀ wá sí ilé ìwòsàn náà. Adarí ilé ìwòsàn ọ̀hún, dókítà Bíòkú Muftau, ó ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta wípé irọ́ ńlá tó jìnnà sí òótọ́ ni ìròyìn tí ọ̀pọ̀ ń gbé kiri lórí ayélujára wípé ilé ìwòsàn náà kò ní abẹ́rẹ́ tó máa ń pa oró ejò láti fún Ifunanya nígbà tí wọ́n gbé wá. Dókítà Muftau ó ní àwọn òṣìṣẹ́ elétò ìlera nílé ìwòsàn náà wọ́n fún ọ̀dọ́mọbìnrin tó dolóògbé ọ̀hún ní ìtọ́jú tó péye nígbà tí wọ́n gbé e débẹ̀. Àwọn òṣìṣẹ́ wá gbìyànjú lórí Ifunanya, wọ́n sapá wọn láti rí wípé ó mà jí padà. Wọ́n wá ṣàlàyé pé oró ejò náà rèé ó ti tọ̀ lára gidigidi. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú ó ní wọ́n tó rí wípé ẹ̀pa ò bóró mọ́, bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbìyànjú láti gbé lọ sí wọ́ọ̀dù tí wọ́n ti máa ń ṣe ìtọ́jú àwọn tí àìlera wọn bá le gan. Ṣàdédé ni gbogbo ẹ̀ kàn yí bírì. Àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn FMC Jabi wọ́n mà tún gbìyànjú oríṣiríṣi ọ̀nà láti dóòlà ẹ̀mí Ifunanya, ṣùgbọ́n pàbó báyìí mà ló já sí o. Torí náà irọ́ ńlá ní ọ̀rọ̀ táwọn kan gbé kiri wípé ilé ìwòsàn FMC tó wà ní Jabi kò ní abẹ́rẹ́ tó ń pa oró ejò. Dókítà Muftau òun ló ṣàlàyé bẹ́ẹ̀ bí adarí ilé ìwòsàn náà ṣe ń kẹ́dùn pẹ̀lú ẹbí Ifunanya. Ìmọ̀ ló mà tún fi dá àwọn èèyàn lójú pé àwọn òṣìṣẹ́ elétò ìlera nílé ìwòsàn FMC Jabi kì í fi iṣẹ́ ṣeré rárá o. Ó wá rọ àwọn èèyàn láti máa ṣe ìwádìí ìròyìn tí wọ́n bá fẹ́ gbé síta dáadáa kí wọ́n tó máa gbé sórí ayélujára. Sam Ejugu tó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ kòríkòsùn Ifunanya ó mà sọ wípé ìràwọ̀ ọ̀sán tó jálulẹ̀ ní ọ̀dọ́mọbìnrin náà tó dolóògbé. Ó ní ọdún yìí ó ní Ifunanya ló ń gbèrò láti gbé orin rẹ̀ jáde fún ìgbà àkọ́kọ́. Hilary Obinna tó náà jẹ́ ọ̀rẹ́ olóògbé ó ní òun mà gbọ́ pé Ifunanya máa ń sùn lọ́wọ́ nígbà tí ejò tó má bùjẹ o. Ó ní lẹ́yìn ìgbà náà ó ní wọ́n rí ejò méjì nínú ilé rẹ̀. Obinna ṣàlàyé pé ilé ìwòsàn tí kò jìnnà sí ilé rẹ̀ ni wọ́n kọ́kọ́ gbé Ifunanya lọ, àmọ́ wọ́n ní àwọn ò ní abẹ́rẹ́ tó ń pa oró ejò níbẹ̀. Lẹ́yìn náà ló mà sọ pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn FMC Jabi. Obinna wá fi kọ́rọ̀ rẹ̀ pé abẹ́rẹ́ tó ń pa oró ejò kan ó ní wọ́n fún Ifunanya dípò méjì ní ilé ìwòsàn FMC Jabi. Àmọ́ àwọn adarí ilé ìwòsàn náà ní irọ́ ni, torí àwọn fún ọ̀dọ́mọbìnrin náà ní ìtọ́jú tó yẹ tó fi mọ́ abẹ́rẹ́ tí ń pa oró ejò. Àwọn adarí ilé ìwòsàn náà wá sọ pé àwọn òṣìṣẹ́ àwọn wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí Ifunanya, àmọ́ oró ejò náà rèé ó ti wọ̀ ọ́ lára gidi gan o. Kọ́lọ́ ọba Elédùmarè kó dákun kó ṣàánú kó má jẹ́ kémi àti rí àránsí ejò. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, aburú ò ní ṣe èmi àti yín lágbára Ọlọ́run ọba Elédùmarè.